Thanks for watching on our YouTube channel. You are watching live Fuji Entertainment. Kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Hey guys, thanks for watching on our YouTube channel. You are watching Amotekun díẹ̀ gbogbo oníṣẹ́ ibi ẹ̀ paramọ́ jákèjádò Nàìjíríà nílò ní tó mọ́ ariwo Amotekun làwọn èèyàn ń pa. Amotekun ẹranko ìjayà tí ṣẹ̀rù bẹ̀tù àfijù ọdẹ tí dààmú ọ̀dàn. Àmọ́dún náà kí ló mú àwọn èèyàn kan lòdì sí ìdásílẹ̀ Amotekun? Kí ló òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa irú ọkọ̀ aláàbò yìí? Kí gan-an sì làwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ káàárọ̀ òjìrè àtàwọn mìíràn kí náà sọ ń pa rẹ̀? Làhànmídé Amotekun la fẹ́ gbé yẹ̀wò. Amadu Ambali ògbójú ọdẹ tí ń dẹ́rù bá yán òun la tọ́kùn. Ẹ káàbọ̀. Ògùn mímọ́ lọ́jọ́ kẹwàá oṣù kínní làwọn gómìnà ìpínlẹ̀ ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà péjú sílùú Ìbàdàn fún ìfilọ́lẹ̀ ikọ̀ aláàbò àjùmọ̀ṣe láwọn ìpínlẹ̀ wọn. Amotekun ni wọ́n pe orúkọ ikọ̀ náà tí wọ́n sì ní ààbò aráàlú nídìí pàtàkì táwọn fi ṣe ìdásílẹ̀ rẹ̀. Wọ́n ti ń pèlú Amotekun bọ̀ ó tójọ́ mẹ́ta kó tó wá padà wá jìnnà faraye láti bá wọn jẹ níbẹ̀. Ṣùgbọ́n ó fẹ́ dàbí ẹni pé gbogbo èèyàn kọ́ ló fẹ́ bá wọn jẹ́ o. Àwọn wo ló wá tako Amotekun? Ìbéèrè ńlá ẹ̀ ti ń gbọ́ táwọn èèyàn ń dárúkọ Abubakar Malami àbí? Òun lágbẹjọ́rò àgbà Nàìjíríà tó sì tún jẹ́ mínísítà àdájọ́ tá a mọ̀ sí Attorney General. Abubakar Malami ó gbóhùn ìjọba àpapọ̀ sọ pé wọn ò fi tóun létí kí wọ́n tó ṣe àgbékalẹ̀ Amotekun àti pé òfin Nàìjíríà kò fààyè gba irú ikọ̀ aláàbò ẹlẹ́kùnjẹkùn báyìí. Lọ̀rọ̀ bá di hùn kí làwọn gómìnà wa fọ̀ lésì fún? Wọ́n láwọn kò ní láti gbàyànjá lọ́dọ̀ rẹ̀ kó tó di pé àwọn dáàbò bo àwọn èèyàn wọn. Wọ́n ní ṣe gbogbo èèyàn ló kúkú rí i pé ipá àwọn ọlọ́pàá ò káàbò òlu àbí káwọn faraàlú lẹ̀ fẹ́kùn àwọn aláburú kó bàjẹ́ ni. Ọ̀rọ̀ yìí ọmọ sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí i. Àwọn agbẹjọ́rò àgbà Nàìjíríà bíi Fẹ́mi Fálànà àti ọ̀mọ̀wé Wọlé Ṣóyínká wọn mọ̀ dákẹ́ sọ̀rọ̀ yìí o. Bọ́n ṣe ń sọ fún Mọ́làmí pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lọ̀rọ̀ yìí gbà láwọn ẹ̀yà tó kù ní Nàìjíríà náà ń fẹnu bọ ọ̀rọ̀ Amotekun tá à ń sọ yìí. Ṣẹ̀rá àwọn ẹ̀yà Ìgbò wọn ní Amotekun dà àwọn náà sì fẹ́ káwọn gómìnà àwọn kan wo àwòkọ́ṣe àwọn gómìnà ìpínlẹ̀ Yorùbá. Ikọ̀ Miyetti Allah látòkè ọya wọ́n sọ pé ọ̀nà tí dúnkokò máa wọn darandaran òun nìdásílẹ̀ Amotekun jẹ́ torí náà àwọn ò faramọ́. Ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bà Amotekun o ṣùgbọ́n èyí tó ṣe kókó báyìí òun ni pé àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti ṣèwọ́de pé Amotekun tẹ́rí yìí ẹni bá takò gbogbo Yorùbá ni wọ́n fẹ́ dojú ìjà kọ. Kí wàá láṣẹ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Tó ká tó tiẹ̀ wá wọ́ ọ̀nà láti pẹ̀tù sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó tọ́ ká sọ fún ara wa pé Amotekun òun ni àkọ́kọ́ ikọ̀ aláàbò táwọn gómìnà dìjọ pawọ́pọ̀ láti dá sílẹ̀ lápá kan Nàìjíríà. Ṣáájú àsìkò yìí ohun tá a rí òun ni káwọn gómìnà dá ẹ̀ṣọ́ aláàbò sílẹ̀ nípínlẹ̀ wọn nìkan ṣoṣo. Àwọn ilé aṣòfin ìpínlẹ̀ wọn a máa sábà buwọ́lu irú ikọ̀ yìí. Èyí òun odò bá ná. Bófin Nàìjíríà ṣe wá wà lónìí kò sọ̀rọ̀ nípa ìdásílẹ̀ ikọ̀ aláàbò ẹlẹ́kùnjẹkùn bí kì í ṣe pé gbogbo agbára iṣẹ́ ààbò ọwọ́ ọlọ́pàá òun ló wà. Báyìí táwọn aráàlú wa ń sọ pé ipò ọlọ́pàá ò káàbò ló ń kọ́ kí ni ká ti ṣe? Àgbọ̀jẹ̀ olóṣèlú ni Bọ́lá Tinubu ó ti ní káwọn èèyàn kán má fi ojú ẹlẹ́yàmẹ̀yà kán má fi wo Amotekun. Bákan náà ló pàrọwà sáwọn gómìnà ẹkùn ìwọ̀ oòrùn àti agbẹjọ́rò àgbà Nàìjíríà Abubakar Malami láti jókòó jíròrò lórí ọ̀nà àbáyọ. Lẹ́yìn ìjíròrò tó wáyé láàrin ìjọba àpapọ̀, mínísítà ètò ìdájọ́ àtàwọn gómìnà ìpínlẹ̀ tó dá Amotekun sílẹ̀, wọ́n fẹnukò láti padà lọ fi òfin gbé ìdásílẹ̀ Amotekun lẹ́yìn. Amotekun lélẹ́yìí táwọn tó ṣe ìdásílẹ̀ rẹ̀ sọ wọ́n ní kì í ṣe láti dúnkokò mọ́ aláìṣẹ̀ o bí kì í ṣe láti dẹ̀wọ́ àwọn aláburú
tí ò fẹ́ kí aráàlú fẹ̀dọ̀ lórí òróǹro. Àmọ̀tẹ́kùn ẹ̀rù jẹ̀jẹ̀ onílàmùtú ajẹranjẹ egun olóòdẹ aginjù jàmọ̀láyà bí àríìrá ó fa ìbúramúramù gbọmọ ẹran hánu. Ọ̀rọ̀ fẹ́ mọ́ gùn mí ṣùgbọ́n ibi ìlà fàdàgbé ètò rọ̀ sí káwa tó lọ ibi tọ́rọ̀ yìí yóò kángun sí kò yé wa o ṣùgbọ́n ká ṣe bí wọ́n ti ṣe kó bàa lè rí bó ti ṣe yẹ kó rí. ṣe bẹ́ẹ̀ jẹ́rìí àwọn ọmọ Nàìjíríà aṣọ Àmọ̀tẹ́kùn ó ti kọjá digbí. Amadu ilé yá olúbodè àpòmù ọ̀fẹ́ gbé ń pa. Live Fuji Entertainment, kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Thanks for